Àṣà ìkíni apá kẹta. The Greeting Culture Part 3. Wọ̀nyí ni bí a ṣe ń kí àwọn òṣìṣẹ́ nílẹ̀ Yorùbá. These are some sets of occupational greetings in the Yoruba land. A máa ń kí àwọn àgbẹ̀ wípé àroko bọ́dún dé, ọwọ́ á yá. We greet farmers thus: the harvest shall be bountiful. A máa ń kí àwọn akọ̀pẹ wípé ìgbà á rọ̀ o. We greet the palm wine tappers thus: the cord shall be supple. Àwọn aláró la máa ń kí wípé àrẹ̀dú o, tàbí àrẹ̀yè o, tàbí àmùgbẹ̀ o. We greet dyers thus: the dye shall be absorbent. Àwọn alágbẹ̀dẹ la máa ń kí báyìí: àrọ̀yè o, owó á rọ̀ o. We greet the blacksmith thus: the anvil shall be functional and molding be successful. A máa ń kí àwọn awakọ̀ wípé ọkọ̀ á rè fò o. We greet drivers thus: the ride shall be smooth. A máa ń kí àwọn ọdẹ wípé àrè pa o. We greet hunters thus: the prowling shall be successful. A sì máa ń kí àwọn onídìrí wípé ojú gboro o, òòyà á yà. We greet braiders thus: the comb shall be functional and the sides be bright.